Dear brothers and sisters, let me introduce myself to you through this platform as a gospel singer and a pastor in our church. Makaja baba olore bí ẹsẹ̀ mi tilẹ̀ pọ̀ wọlé fi mí sílẹ̀ ṣùgbọ́n. Jẹ́ k'àánú rẹ̀ balẹ̀ mi, àlẹ́ mi, jẹ́ k'àánú rẹ̀ balẹ̀ mi. Má kọjá mi, ẹ̀mí mímọ́, wọlé lájú afọ́jú. Ìfẹ́ Ọlọ́run tí kì í yẹ̀, ẹ̀jẹ̀ Kristi